Oh,
Adé ògo lóde, Ojumo lórí ògo, bàtà ògo lọ́wọ́, aṣọ ògo lórí bora, iṣẹ́ tí aṣọ rẹ̀ kìkì ògo, kìkì ògo. Ayé aṣẹ̀dá ọ̀run sáwà rẹ̀ rèé o. Ní orúkọ Jésù ayérayé baba agbé ọ̀gá àyìnlógo asọ̀rọ̀ kò ṣe fún àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ tí a tó rí gbà ní ọ̀tún ní òwúrọ̀ baba gba àwọn pé àti èyí tún ní ọ̀sẹ̀ tuntun mìíràn tí o tó mú wá rìnrìn àjò nínú rẹ̀ lọ pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ èyí tí ìwọ kò fi wá sílẹ̀ dá wa nìkan ìwọ bá wa bẹ̀rẹ̀ rẹ̀ nípa agbára àtàṣe lánàá o sì ń tẹ́ mú wá tẹ̀síwájú nínú rẹ̀ nípa ọjọ́ tòní àìní gbogbo rẹ̀ àjọsọ èyí tó pé ìwọ yóò dá wa láre asọ̀rọ̀ kò ṣe gba ọpẹ́ àti ìyìn èyí tó pé ìwọ tó ti bẹ̀rẹ̀ àkọ̀tun ìrè ṣúṣú sínú ayé wa o tún ti bẹ̀rẹ̀ àkọ̀tun iṣẹ́ ìgbàlà nínú ayé wa o tún ti bẹ̀rẹ̀ àkọ̀tun ìgbéga nínú ayé wa o tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbàlà iṣẹ́ àṣegbé ayọ̀ nínú ayé wa láti mọ̀ ba iṣẹ́ èṣù iṣẹ́ ọ̀tá jẹ́ ègún àti májẹ̀mú ìrànjẹ́ nínú ayé ẹ̀rí kọ̀ọ̀kan wa nínú iṣẹ́ wa nínú ìdáwọ́lé wa nínú ìrìnàjò wa níbi ṣọ́ọ̀bù wa àbí níbi ọjà wa àbí nílé ìwé wa aṣọ wípé ṣe bàbá gba ọpẹ́ àti ìyìn ògo ní fún orúkọ rẹ nípa àwọn ọ̀rọ̀ rẹ ìtí wọ́n fi bọ́ wa ní gbogbo ọ̀rẹ́ àjọṣe bẹ̀rẹ̀ láti òní lọ nítorí pé gbogbo ẹ̀ ní ó lápá nínú ayé wa yóò sì ṣùṣùrì lọ́pọ̀lọpọ̀ àníṣe ayé ẹnìkọ̀ọ̀kan yóò sì fọ́ yóò sì wọnú ògo lọ yóò sì mọ̀ fọ́ nínú ògo pẹ̀lú aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn abèrè fàlọ́ba ṣàánú fún wa dáríjì wa ju bá ṣe lérò lọ ju bá ṣe ń retí lọ ọwọ́ ọ̀tún wa agbára rẹ ọ̀yà fi hàn láàrin wa jẹ́rìí wà láàyè rẹ kí gbogbo bó sì jẹ́ tirẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi amen. à ń tẹ̀síwájú nínú àwọn ẹsẹ̀ méjì tí ó kù tí a fi kó nínú Matthew orí kẹfà so a kà ẹsẹ̀ kẹrìnlá àti kẹẹ̀dógún ìyẹn 14-15 Matthew 14-15 a orí ẹsẹ̀ ìkarùn títí dé 15 ṣùgbọ́n àti kú lórí àwọn ẹsẹ̀ yòókù 14-15 yòókù so 14-15 yẹn òun la kà tí a gbèrè yẹ̀ wò kí ni àwọn kókó tọ́lọ̀ fẹ́ ká mọ̀ amen amen ọbẹ̀ sì ká ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí bí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ àwọn èèyàn jìn nítorí bí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jìn wọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀ṣẹ̀ tí yín jì yín. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jìn wọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run kì yóò fi ẹ̀ṣẹ̀ tí yín jì yín. Amen. Tá bá wo àwọn ẹsẹ̀ Bíbélì méjì ó sọ nípa ìdáríjì ẹnìkejì àti ìdáríjì Ọlọ́run. Now tá bá wá mọ̀ kí ló bí gbólóhùn yìí a rí pé àdúrà Olúwa òun ló bí gbólóhùn yìí àti wípé ẹ mọ̀ sí dàbí àwọn àgàbàgebè nínú àdúrà gbígbà àbí alátùwé asán gẹ́gẹ́ bí àwọn alákàbẹ̀ ẹ mọ̀ sí jẹ́ aláfẹ́fẹ́ yẹyẹ nínú àdúrà gbígbà àti nínú gbogbo tí ẹ bá ń ṣe ṣùgbọ́n ẹ mọ̀ ṣe gbogbo lọ́nà tó gbà wu Ọlọ́run àti ìtọ́gbà fi ògo fún
Ọlọ́run. So nínú rẹ̀ láti jáde sọ ìtí wọ́n tó bá máa dún àgbà tó bá mọ̀ tí ó wì ìtòfìmọ̀ rojọ́ pòròrò lásán tí ò ní túmọ̀ tí ò ní lórí tó ní nírú àbí tẹ́ pé ọ̀tọ̀ làdúrà tó yẹ kó gbà tó àmọ́ káàkiri gbogbo àgbáyé kó tó lè rí pé kí ni ó wá padà wá síbi àdúrà tí yóò mú ọ kó tó padà gbàgbé àdúrà tí ó yẹ kó gbà. So ó wá sọ pé kẹ́mọ̀ gbàdúrà báyìí bàbá wa ti ń bẹ ní ọ̀run kábọ̀ fún orúkọ kí ìjọba rẹ̀ dé ìfẹ̀tẹ̀rẹ̀ kásìlá ibọ́ sí ṣe olóòrùn fún alójọ ìjọba ló dárí ìsìnwájú àbájá àjọ ṣẹ́wà mọ́ fábà sí ìdọ́sùn pé gbàdúrà obìnrin sí nítorí pé ìjọba agbára ògo ni tirẹ̀ láì àti láláì àmín. ọwá sọ ọwá tó máa padà sẹ́yìn níbi tó sọ wípé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá báwa ti da ìjà tó ń ṣẹ̀ wá ní ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹẹ̀dógún tí àkàtàn lè sí wípé nítorí bí ẹ̀yin kò bá dáríjì àwọn tí wọ́n ṣẹ̀yìn yẹn pé àwọn tí wọ́n ṣe ohun tí ọ̀dà ṣe yín tẹ́yìn bá kọ̀ tẹ́ bá ní ẹ̀dáríjì wọn Ọlọ́run tí ń ṣe bàbá yín ẹlẹ́dàá yín ẹ̀yin tẹ́yìn gbàdúrà sí lójoojúmọ́ òun gẹ́gẹ́ fúnra rẹ̀ kò ní ṣe kíni kò ní dáríjì yín nítorí pé ẹ̀yin kọ̀ láti dáríjì àwọn mìíràn ẹ̀yin kọ̀ láti dáríjì àwọn kan ẹ̀yin kọ̀ láti dáríjì àwọn tí wọ́n ṣe ohun tí ọ̀dà ṣe yín ẹ̀yin sì ń béèrè fún ìdáríjì ní àtọ̀dọ̀ Ọlọ́run so ẹ lè rí ìdáríjì gbà ní ọ̀dọ̀ Ọlọ́run. So kéde tí ó ṣe kókó tí Ọlọ́run fẹ́ kí èmi àti ẹ̀yin ká mọ̀ àbí tí Jésù fẹ́ ká mọ̀ àbí tó fẹ́ fi yé wa òun ni wípé kíni kò yẹ ká jẹ́ ẹnìkan tó ń wà tí ọmọ sọ wípé òun ò ní dáríjì ọmọ ẹnìkejì kò yẹ ká jẹ́ni tí ẹnìkan mọ̀ ṣe kan tí ọ̀dà sí tí ọmọ sọ wípé nítorí pé ó ti ṣe kan tí ọ̀dà sí òun ò ní gbọ́ òun ò ní gbà àfi kóun fìyà jẹ àbí àfi kóun dá lóró àbí kóun ṣe léṣe àbí kóun fi ibi san fún ẹni yẹn padà. So ọgbọ́dọ̀ jẹ́ni tí ó ń dáríjì ọmọ ẹnìkejì kí ni ìdí àkọ́kọ́ tó gbọ́dọ̀ dáríjì ọmọ ẹnìkejì number 1 number 2 láti ní fún ọ láti dáríjì ọmọ ẹnìkejì nítorí wípé kí ni ìwọ gangan fúnra ara rẹ ẹlẹ́ṣẹ̀ ni ọ ní gbogbo ọ̀nà ọ̀fẹ́ ọkọ̀ èmi gangan fúnra ara mi ẹlẹ́ṣẹ̀ ni mí ní gbogbo ọ̀nà mo fẹ́ mo kọ̀ yẹn ni pé nínú ayé yìí kò sí ẹnìkan tó wà tí kì í ṣe kí ni o ẹgbọ́ tí kìí ṣẹlẹ́ṣẹ̀ gbogbo ènìyàn lẹ́lẹ́ṣẹ̀ ìdí tó fi tẹnumọ́ nínú ìwé mímọ́ rẹ̀ tó fi sọ wípé kí ni gbogbo ènìyàn ló ti ṣẹ̀ ló sì ti kùnà ògo Ọlọ́run èyí tí Jésù náà tó fi tako ẹ̀yẹ ọkùnrin ọlọ́rọ̀ ni tó wá bá Jésù tó sọ wípé olùkọ́ni rere tí Jésù sọ fún wípé má ṣe pè mí ní ẹni rere tó pé ẹni rere kan kò sí kí ni o kò sí lẹ́yìn Ọlọ́run nìkan ṣoṣo ẹni tó dá ọ̀run àti ayé àti gbogbo tó wà nínú rẹ̀ ẹni tó jẹ́ mímọ́ ológun jùlọ tẹ́ pé mímọ́ rẹ̀ kò nákàwé kò lẹ́gbẹ́ kò lódì wọn òun sì ní Ọlọ́run tí kìí dalẹ̀ tí kìí tán ní jẹ tí kìí sì ṣèrègùn pẹ̀lú so òun nìkan ṣoṣo ló jẹ́ mímọ́ òun nìkan ṣoṣo lẹ́ni rere òun nìkan ṣoṣo ní ọ̀lẹ́ṣẹ̀ lẹ́rùn lẹ́yìn rẹ̀ gbogbo yòókù báyìí kò sẹ́ni tí ì ṣe ẹlẹ́ṣẹ̀ ìtọ́ba fi lè mú tó fi jẹ́ pé kò sẹ́nìkan tí ì ṣe ẹni rere ó túmọ̀ sí gbogbo yẹn ní ẹlẹ́ṣẹ̀ táwa tún wá kíyèsí ó tún wá sọ níbì kan ó ní gbogbo òdodo àwọn ènìyàn bí èkìsẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lórí níwájú ta ni o Ọlọ́run. So èyí ni tó fi jẹ́ pé ọ̀pọ̀ dandan fún wọn náà láti jẹ́ ni tó ń dáríjì àwọn mìíràn tí wọ́n bá ṣe kan tí ọ̀dà sí ọ wọ́n lè tí ọ lè bínú nígbà tí wọ́n ṣe kan tí ọ̀dà tí ò dùn mọ́ nínú láti jẹ́ pé kẹ́niyàn kọ́mọ̀ ìpín tó ṣe kọ̀ tẹ̀wọ̀n lọ́rùn tó bá rí wípé ò lè mú mára ó lè bá ènìyàn wí láti pèsè àkíyèsí wípé tó ṣe kọ̀ tí Ọlọ́run pé kọ́mọ̀ bá ṣerú rẹ̀ mọ́ ṣùgbọ́n tẹ́ni bá wá kọ̀ tí ó bá fẹ́ jáwọ́ tó bá fẹ́ mọ bọ́ ti fẹ́ fa wàhálà wọ́n kọ́ títí ẹ̀kọ́ ni láti sọ wípé kí ni kọ́ gbẹ̀sán títí ẹ̀ láti yẹra fún títí ẹni láti yẹra fún eléyìí jẹ́ number 1 ètò tó wá dàbí rẹ̀ ni pé ọtún gbọ́dọ̀ jẹ́ ni tí ó ń dáríjì ọmọ ẹnìkejì tó bá ṣe kan tí ọ̀dà sí ọ kó tó rí pé òun fúnra ara rẹ̀ yóò sọ wípé iye rẹ̀ sí láti mọ̀ pé òun ṣe tí ọ̀dà sí ọ tí ó wà bí ọ kò yẹ kó lórí pé kọ́sìtẹ̀ wá bí ọ wípé òun ṣẹ̀ ọ kó dáríjì òun náà kóhun gbogbo tó pinnu lọ́kàn láti wá bí ọ àbí kí èrò tó ṣe wípé òun ṣẹ̀ ìwọ fúnra ara rẹ̀ ọgbọ́dọ̀ ti dáríjì nítorí pé ìdájọ́ kò sí lọ́wọ́ ẹnì kankan àfi ta ni o Ọlọ́run nìkan ṣoṣo ó tún wá sọ Ọlọ́run kankan fúnra ẹ̀ tó sọ ó ní tí òun ní ẹ̀san láti gbẹ̀san lára àwọn agbéraga ènìyàn so kẹ́nikẹ́ni ọmọ sì dámọ̀ràn pé òun ó gbẹ̀san lára ẹnì kankan so níwọ̀n bàjẹ́ nìkan bá ti wá sí ọ tí wọ́n bá sọ pé ọ̀ dáríjì ìtí ọ̀hún sọ di wípé kíni ó fẹ́ gbẹ̀san ní ara rẹ̀ mọ̀ pé ẹlẹ́bàá sọ wípé nígbà tí wọ́n jẹ́ wípé kíni ọgbọ́dọ̀ mọ̀ dáríjì àwọn tí wọ́n ṣẹ̀wà tí kò yẹ ká mọ̀ gbẹ̀san lára wọn kí ló dé tó fi jẹ́ pé èmi fẹ́ràn ká mọ̀ gbàdúrà wípé gbogbo ẹ̀ tó yá ayọ̀ lẹ́nu ayé mi Olúwa kó pa wọ́n dànù àbí kó kú dànù
òótọ́ ọ̀rọ̀ ni. So àwọn tí kìí ò lè rí ni àwọn kan bẹ tó yẹ pé àwọn ayọnilẹ́nu ayé ènìyàn wọ́n yàtọ̀ sí àwọn tí wọ́n ṣe tí ọ̀dà sí ènìyàn. So àwọn kan bẹ jáde pé àwọn ikọ̀ sátánì ni èròjú sátánì ni wọ́n. Àwọn kan bẹ jáde pé wọ́n ti wáyé wípé sọ bí àwọn òkú àwọn ò ní fìyàn lọ́rùn sílẹ̀. So àwọn yẹn ni àdúrà yẹn gbé wì, ìyẹn jẹ́ number one. So àdúrà yẹn náà ó tún gbé ẹni tí ń ṣe tí ọ̀dà síyàn lára síyàn tí yóò jẹ́ wípé kí ni ó yẹ kéèyàn dáríjì. So tó dáríjì ṣùgbọ́n tó wọ̀n ṣe tá àti jáwọ́ nínú iṣẹ́ ibi eléyìí kò wá ṣe títí ẹni láti sọ wípé olúwa ẹni báyìí ló pa. Ìdí mo sọ inú sọ pé ibi tó gbé yàtọ̀ síra wọn nìyẹn. Ẹ lè rí kí n máa gbàdúrà yìí pé sọ olúwa ẹ ti yọ ayé ìbílẹ̀ ló bá kí n máa dákun ẹnì kankan náà èlé dákun ẹnì kan torí pé kí ni ìdájọ́ sì lọ́wọ́ mi. Ṣùgbọ́n ẹ rí pé mo máa ń yan wípé mo máa ń sọ mo sì máa ń yan wípé ta ẹlẹ́ni náà tó ń jẹ́ ayọnilẹ́nu ayé mi tó ń fogun ja ayé mi irú ẹni yòówù kó wù kó jẹ kó kú dànù kó ṣòfò dànù kó ráre dànù. Ẹni tó bá jọmọ́ tí àsàn kọ́ wọnú àsàn lọ kó ṣègbè sínú àsàn yẹn ní pé gbogbo tútù kó tí ó lò láyé kó jẹ́ ká pé inú àsàn ìnira ìrora èyí tí òfin rojú ráì rẹ̀ ni kó ti lọ. Ìdí ni ìyàtọ̀ tí bẹ́ẹ̀ nìyẹn. Kí ló fà ìjẹ́ ìdí ni wípé kí ni mò ń sọ wípé ìdájọ́ tó bá tọ́ sí ẹni tó ń yọ ayé mi lẹ́nu tó ń yọ ayé ẹni tó ń yọ ayé mi lára kọ́lọ̀ kó tètè ṣe kí ni o kó tètè ṣe ìdájọ́ yẹn fún irú ẹni bẹ́ẹ̀. So kì í ṣe pé mo sọ wípé lágbájá báyìí ni mo fojú sí tàmọ̀dù báyìí ni mo fojú sí no. Tí mo bá tiẹ̀ mọ àwọn tí wọ́n yọ mí lẹ́nu á rí wípé kí ni ti tèmi kọ́ láti sọ wípé ẹni báyìí kó kú ṣùgbọ́n tèmi láti pe ọlọ́run níjà wípé ẹni báyìí wàhálà rẹ ti pọ̀ lórí ọ̀rọ̀ ayé mi ọlọ́run tètè gbèjà mi jà ní iwájú rẹ̀. So ọlọ́run mọ irú ìdájọ́ tí ó ṣe kí ni tí ó ṣe fún tí tèmi òun láti dáríjì lábẹ́ bó ti wù kí orí ohun yòówù kó wù kó ṣe sí mi tó burú títí mi láti dáríjì kí sì tèmi láti ṣèdájọ́ rẹ̀ yẹn tí mo mọ̀ nìyẹn. So àwọn tí a ń gbàdúrà yìí pé kó kú dànù àwọn tá a mọ̀ rí tá a mọ̀ ló yẹn wo ní mọ̀ sí ó sì ṣe ká mọ̀ wọ́n ká mọ̀ pé àwọn ni wọ́n yọ wá lẹ́nu àwọn ni à ń gbàdúrà yìí pé ẹni tó bá yẹ kó kú dànù. So àwọn ìta fi ń gbàdúrà yìí ti pé ẹni tó bá yẹ ẹni tí ó yọ mí láì mi kó kú dànù tó pé àwọn kan bẹ ọ̀rọ̀ gbà yìí pé kí wọ́n kú kí ayé wa kó lè bá tẹ̀síwájú fún rere àti pé kí ògo wa kó lè bá búyọ. Now so ìkékòó tí atúndìmọ̀ nínú rẹ̀ tó jẹ́ pé a gbọ́dọ̀ dáríjì àwọn mìíràn lẹ́yìn wípé àwa gangan ẹlẹ́ṣẹ̀ ni wá ní gbogbo ọ̀nà àfẹ́ akọ̀ lẹ́yìn wípé kì í ṣe tiwa láti mọ̀ ṣèdájọ́ tá a bá kọ̀ tá a bá dáríjì ọmọ ẹnìkejì ọlọ́run lè dáríjì wa. ìdí abájọ ni wípé ẹ̀ṣẹ̀ táwa gan ṣẹ̀ sí ọlọ́run ó ju tí àwọn èèyàn ṣe sí wa lọ. Amen. Gbogbo kan tó burú táwọn èèyàn ṣe sí wa kò tó èyí tí àwa ń ṣe síta ní o ọlọ́run. Ẹyẹ kí mu láti bí báyìí ìgbà mélòó lẹ́ ń jẹun tẹ́ bá fẹ́ jẹun tẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run? Ìgbà mélòó lẹ́ ń jẹun tẹ́ sọ pé kọ́lọ́n kó ya oúnjẹ sí mímọ́? Nígbà tẹ́ bá tún wá jẹun tán ìgbà mélòó lẹ́ ń dúpẹ́? So number one ibẹ̀ àti ṣèṣe ọlọ́run nítorí pé kí ni képe ọlọ́run nígbà tá a bá fẹ́ jẹun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run sì ń gbà wá ó ń fàánú gbà wá ó yẹ oúnjẹ tá à ń jẹ sí mímọ́ ó mú kó jẹ kó mọ sára wa lóore àwọn àtọ́ wa jẹ oúnjẹ yẹn tán a kì í dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. So a ti rí wípé a ti ṣe ohun tó dára níwájú ọlọ́run yẹ pé àmọ́ fẹ̀mí ìmúre hàn sí ọlọ́run. ẹ wo gbogbo àwọn ìrìn àjò tá a rìn tá a bá lọ tá a bá kò níbi kan tá a bá débi tá a lọ sí à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tá a bá tún wá padà dé sí à tún padà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ohun kan tá a bá ti lọ ohun tá a mọ ibi a sì débi tá a lọ ní kókó tá a bá tún ti kó mẹ́ tá a bá tún ti dé láti rí pé ohun tí máa ń jẹ wá lógún ni wípé ká ṣe tá a bá fẹ́ ṣe bóyá jíjẹ bóyá mímu àti ìwẹ̀ ká sì sùn ohun kan tí ìmọ̀ wà lágbára wa nìyẹn ká tó mọ̀ sí tó bò láti ṣe rin ìrìnàjò ọjọ́ kejì àbí àwọn ìrìnàjò mìíràn á rí pé gbogbo wọ̀nyí ó jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀ṣẹ̀ ìtàǹdà níwájú ọlọ́run tó burú. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lú gbogbo lẹ́yìn ọlọ́run ṣe kí ni ó ń dáríjì wa ó sì ń fi àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ ó fi ń bá wa ṣe. tá bá tún á kò lórí eléyìn tá bá tún kíyèsí nínú ìrìnàjò ayé wa a rí wípé kí ni àmọye ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá a mọ̀ sọ jáde tí kò yẹ kí ọmọ tẹnu wa jáde ṣùgbọ́n tí ń tẹnu wa jáde ọlọ́run ò torí ẹ̀ kó sọ wípé òun ò bínú sí wa. abárájọ tó lórí yẹn fi ronú tó fi kọrin wípé kò rò bí mo ti ń sọ̀rọ̀ kò rò bí mo ti ń ṣe kò rò bí mo ṣe ń hùwà ó ṣàǹtọ́jú mi lójoojúmọ́. bẹ́ẹ̀ ni kò rò ìrìn tí mò ń kó owó tí ìrìn tí mò ń rí èrè jákujáku kò rò títí gbẹ́sẹ̀ gbogbo àwọn èrò ọkàn mi tí ọ̀dá gbogbo ọ̀nà ó ṣe kí ni ó ń tọ́jú mi ní ojoojúmọ́. yẹn pé ó ń dáríjì wá
bí a sì jẹ́ oníwà búburú tó ọlọ́rọ̀ búburú tó onírìn búburú tó bá a sì jẹ́ oníṣekúṣe tó àti aláìgbọràn elétí líle ẹlòmíì àti ka ọ̀rọ̀ ọlọ́run wàhálà ni ẹlòmíì kò lè ka ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n tí wọ́n bá ń sọ̀rọ̀ ọlọ́run òun náà ni yóò tún máa ṣe nǹkan míì tó yàtọ̀ sí ìtúnṣe ti ọlọ́run dípò kó sí etí rẹ̀ sílẹ̀ kó farabalẹ̀ láti gbọ́ kí ni tọ́lọ́run fẹ́ kí òun ọmọ àti kí ni tí ọlọ́run sọ nípa ayé òun láti gba ìtọ́jú àti kọ́ni ọlọ́run kò ní ṣe léyìn ṣùgbọ́n ọ̀tọ̀ ní nǹkan míì tí yóò mọ̀ ṣe gbogbo eléyìí ẹ̀ṣẹ̀ ni ẹlòmíín gbọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kò mọ mú wá ṣìṣe láti mọ ṣàṣàrò nínú rẹ̀ padà ẹ̀ṣẹ̀ ni níwájú ọlọ́run ó tó pọ̀ sọ wípé ìwé òfin ọ̀gbọ́dọ̀ kó lẹ́nu rẹ̀ ìwọ mọ ṣàṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti kí ni o àti ní òru ṣùgbọ́n mélòó ní ṣàṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti lóru ìtò túmọ̀ sí pé àṣẹ tọ́lọ́run pa ọ̀pamọ́ so ẹ̀ṣẹ̀ ní gbogbo wọ̀nyí níwájú ọlọ́run ṣùgbọ́n ọlọ́run kò wo gbogbo kan wọ̀nyí òun darí jí wa mélòó la fẹ́ sọ nípa àwọn ìwà búburú èyí tá à ń ṣe èyí tí kò fògo fún ọlọ́run ṣùgbọ́n ọlọ́run kò ti torí ẹ̀ kó sọ pé òun pa wá sí èyí tó wá jẹ́ babalá rẹ̀ ní o kò sẹ́nìkan láyé yìí yálà ọkùnrin àbí obìnrin tó jẹ́ pé kíni kì í ṣe nínú ẹ̀ṣẹ̀ láti lóyún rẹ̀ kì í ṣe nínú ẹ̀ṣẹ̀ láti ru oyún rẹ̀ káàkiri kì í ṣe nínú ẹ̀ṣẹ̀ láti bí oyún rẹ̀ kò sí ọ̀nà náà kò sí ẹni náà nínú ayé yìí gbogbo ènìyàn nínú ayé yìí tọ́lọ́run dá nínú ẹ̀ṣẹ̀ láti lóyún rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ láti ru oyún rẹ̀ káàkiri nínú ẹ̀ṣẹ̀ náà látún ti bí omi ẹ̀ṣẹ̀ la fi fún mu oúnjẹ ẹ̀ṣẹ̀ la fi fún jẹ títí tó fi dàgbà tóbi náà fi bẹ̀rẹ̀ ìrìn àjò ayé rẹ̀ fúnra ara rẹ̀ so pẹ̀lú síbẹ̀síbẹ̀ ọlọ́run kò ṣe kí ni kò wo nǹkan wọ̀nyí ó ń dáríjì wa ó sì ń tọ́jú wa tábà tún wá kó lórí gbogbo eléyìí náà ẹ jẹ́ ká wo gbogbo àwọn nǹkan tó yí wá ká àwọn nǹkan tí ọlọ́run dá àmọye ìrà tá à ń tẹ̀ mọ́lẹ̀ àmọye àwọn ayan tá à ń mọ̀wọ́ tá à ń lù dá kabù wọn lórí ìpè kí wọ́n kú dànù àmọye nǹkan mìíràn tá à ń ṣe tó yẹ pé ọjà àwọn kan tó burú ọlọ́run ká gbogbo nǹkan wọ̀nyí sí wa lọ́run gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ so ó ń dáríjì wa pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí tá à ń ṣe tó burú tó ọlọ́run sì ṣe fífẹ́ hàn sí wa ó ń tọ́jú wa ó ń ràn wá lọ́wọ́ ó ń gbèjà wájà ó sì ń ṣe alátìlẹyìn fún wa bẹ́ẹ̀ ni ó rán olóore aláàánú àti olùrànlọ́wọ́ sí wa nígbà gbogbo so ara àwọn ìdí nìyí tó yẹ pé ó pọn dandan fún èmi ó pọn dandan fún ọ ó pọn dandan fún ẹnì kọ̀ọ̀kan wa láti mọ dáríjì àwọn mìíràn tí wọ́n bá ṣe tí ọ̀dà sí wa nítorí pé èyí táwọn yẹn ṣe sí wa tó burú yẹn kò tó èyí táwọn ṣe sí ọlọ́run tó burú amen. So àwọn ìdí tó jẹ́ pé agbọ́dọ̀ mọ dáríjì ọmọ ẹnìkejì ni ìdí àwọn ìdí yẹn kan náà lọ́wọ́ àfà tó jẹ́ pé tá bá ti lè kọ̀ láti dáríjì ọmọ ẹnìkejì ẹ pé àwa gẹ́gẹ́ ti kára wa àṣetán láti gba ìdáríjì ní ọ̀dọ̀ ọlọ́run amen. So ìwọ tó bá wá gba ìdáríjì tí ó bá gba ìdáríjì lọ́dọ̀ ọlọ́run mọ̀ wípé kí ni àmọye kan tó mọ̀ béèrè lọ́wọ́ ọlọ́run tó ní ṣe kí ni tó ní rí gbà amen. Nítorí pé níwọ̀n bá tí èdè àìyedè bá ti wà láàrin wa ọlọ́run ògiri yọ wà ìpínyà yọ wà ọlọ́run ó kọ̀yìn sí ọ nítorí pé ó ti kọ̀yìn sí ọlọ́run so ìwáyà ẹni tó ti kọ̀yìn sí bó ló ti fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹni tí ó kọ̀yìn sí torí pé kò ṣeé ṣe so kí o lè bá mọ rí àánú oore ọ̀fẹ́ àtọ́jú rẹ ọlọ́run gbà nígbà gbogbo ní gbogbo tó bá ṣe kí ayé rẹ kó lè bá mọ tẹ̀síwájú fún rẹ ní gbogbo gbà kí gbogbo àdúrà rẹ ìbéèrè rẹ níwájú ọlọ́run kó lè bá mọ jẹ́ tọwọ́gbà ní gbogbo gbà èyí tó fi yẹ pé gbogbo ènìyàn tó bá ṣe tó dá sí ọ ọgbọ́dọ̀ máa dáríjì kódà gan o ò nídàá tí mọ wádìí ta ló ṣe tó dá sí ọ àbí ohun tó dá sí ọ o ò nídàá tí mọ wádìí kí ni àwọn wo ni wọ́n fẹ́ ọ àwọn wo ni wọ́n fẹ́ràn rẹ títẹ láti mọ fẹ́ràn gbogbo ènìyàn títẹ láti mọ dáríjì gbogbo ènìyàn nǹkan tó kàn níjẹ láti mọ ṣe ni wípé kí ni àwọn wo ni wọ́n ṣe nǹkan tí ò dá sí mi kó sì béèrè fún agbára ọlọ́run ọgbọ́n ìmọ̀ òye àti ìmísí ọlọ́run láti máa mọ ìgbésẹ̀ tó mọ̀ gbé pẹ̀lú wọn tó fi jẹ́ wípé ní tí wọ́n ń ṣe sí ọ̀hún tí ọ̀tẹ̀ ọlọ́run yẹn kò fi ní mọ jẹ́ nǹkan tí ó tún mọ wáyé mọ́ ní òrèdóòrè àbí tí ó mọ wáyé mọ́ ní ìgbà míì ìyẹn ní wípé kí ni ìgbésẹ̀ tó gbé tó fi jẹ́ pé wọ́n mọ àyè wọn ìwọ ní ó sì mọ àyè rẹ kálukú ó sì mọ lọ nílò tiẹ̀ kò ní sí wípé ẹnìkan mọ kọlu ẹnìkan mọ́ tó bá wá ṣe léyìí èyí ò túmọ̀ sí wípé kí ni kọ́ mọ́ bá wọn ṣe mọ́ èyí ò túmọ̀ sí wípé kí ni kọ́ mọ́ bá wọn sọ̀rọ̀ kọ́ mọ́ bá wọn jẹ kọ́ mọ́ bá wọn mu àbí tí wọ́n bá nídìí rẹ kọ́ mọ́ dìde fún ìrànlọ́wọ́ wọn àbí tí wọ́n bá nídìí wọn kọ́ mọ́ lọ bá wọn fún ìrànlọ́wọ́ àdìgbò tó bá ti múlẹ̀ kú ọ̀mẹ́ ó ti rí wípé kí ni nǹkan míì ti wọ̀ ó túmọ̀ pé yàtọ̀ sí wípé ọ̀dáríjì wọn ọ̀dáríjì wọn tó pé o tó dì wọn nínú so ẹni tó bá sì di tó tó bá jẹ́ kókó mìíràn tó tún àbí rẹ̀ ó ní ẹni tí ó bá ti dáríjì ọmọ èkejì yóò jẹ́ ọlọ̀tẹ̀ sí ọmọ ẹnìkejì yóò jẹ́ ẹni tí ń di ọmọ ẹnìkejì sínú so ẹni tó bá ti jẹ́ ẹni tí ń di ọmọ ẹnìkejì sínú kò sí kankan tó lè rí gbà lọ́wọ́ ọlọ́run nítorí pé a kọ́ wípé kí ni
Ọlọ́run mọ̀ àwọn olódodo ṣùgbọ́n àwọn èèyàn búburú ni yóò ṣègbè. So ìwọ tó bá ti jẹ́ ẹni tí ó ń di ọmọ ẹnìkejì sínú, ìwọ tó bá ti jẹ́ ẹni tó kórè ọmọ ẹnìkejì, ìwọ tó bá ti jẹ́ ẹni ọlọ̀tẹ̀ sọ́mọ ẹnìkejì, kò sí àní-àní tàbí ṣùgbọ́n ó ti wà lára àwọn ẹni tí inú Ọlọ́run ò dùn sí, tí kò Ọlọ́run sì ní mójútó tí Ọlọ́run yóò pa ojú rẹ̀ mọ́ kúrò lára rẹ̀. Tọ́lọ́ bá wá pa ojú rẹ̀ mọ́ kúrò lára rẹ̀, sọmọ pé wàhálà ni fún ayé rẹ̀, nítorí wípé kí ni yóò fún Sátánì ní àǹfààní láti lè mọ darí ayé rẹ̀, àbí láti lè mọ kọ̀ǹtúrò ayé rẹ̀, àbí láti lè mọ fi ìyà jẹ ọ́ èyí tí kò yẹ kí ọ jẹ. So ìdí tó yẹ pé ó pọn dandan fún ọ láti jẹ́ ẹni tí ó ń dáríjì ọmọ ẹnìkejì. So àwọn àǹfààní tó wà nínú wípé kí ni ká dáríjì ọmọ ẹnìkejì ọ̀pọ̀ jàtúrò tí a lè kà tán. Bẹ́ẹ̀ ni àwọn ewu tó wà nínú pé ká kọ̀ láti mọ dáríjì ọmọ ẹnìkejì náà ọ̀pọ̀ jàtúrò, nítorí pé tó bá kọ̀ láti dáríjì ọmọ ẹnìkejì gẹ́gẹ́ bí mo ti sọ, Ọlọ́run kò ní gbàdúrà rẹ mọ́. Tó bá kọ̀ láti dáríjì ọmọ ẹnìkejì, ó jẹ́ ní ìtanù níwájú Ọlọ́run. Tó bá kọ̀ láti dáríjì ọmọ ẹnìkejì, ó túmọ̀ sí wípé o ò nífẹ̀ẹ́. Tó bá kọ̀ láti dáríjì ọmọ ẹnìkejì, ó túmọ̀ sí wípé o ti fẹ́ gbéra rẹ ga ju Ọlọ́run lọ. Tó bá kọ̀ láti dáríjì ọmọ ẹnìkejì, ní tó ń sọ ni wípé kí ni o pé ọmọ o sì tayọ ju ọmọ ẹnìkejì rẹ lọ. Ìyẹn pé ìwọ ti kára rẹ kún ẹni tó mọ̀ jùlọ níwájú Ọlọ́run. So àwọn yòókù ni wọ́n jẹ́ aláìmọ̀ àti ènìyàn búburú, ni wọ́n bá jẹ́ pé ìwọ gẹ́gẹ́ sì ni babalá àwọn ènìyàn búburú. Tó bá kọ̀ láti dáríjì ọmọ ẹnìkejì, nítorí sọ ni wípé kí ni o ò nídìí ìrànlọ́wọ́ Ọlọ́run, o sì nídìí àtìlẹ́yìn Ọlọ́run. Bẹ́ẹ̀ ni o ò nídìí ojú rere Ọlọ́run. Ẹni tí ó sì rí ojú rere Ọlọ́run kò lè rí ọ̀nà rere Ọlọ́run. Ẹni tí ó sì rí ọ̀nà rere Ọlọ́run, tí ó rí ojú rere Ọlọ́run, kò lè rí tí ènìyàn bó ti wù kí ó kéré mọ́ tó. So bí kò sí pé ìnira àti wàhálà ni ọmọ fi lo ayé rẹ̀. So èmi àti ẹ jẹ́ kí ìwà kú sí láti jẹ́ ẹni tó dáríjì ọmọ ẹnìkejì, láti jẹ́ ẹni tó ń fìfẹ́ hàn sọ́mọ ẹnìkejì, láti jẹ́ ẹni tó ń ṣe dáadáa pẹ̀lú ọmọ ẹnìkejì. Ká má sì jẹ́ ká jẹ́ ẹni tó ṣe kíni tó ń jẹ́ ọmọ ẹnìkejì sínú, ká sì má jẹ́ ẹni tó ṣe kíni tó ń foró yan oró fún ọmọ ẹnìkejì. Ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ kíyèsára láti jẹ́ pé kí àwọn ọmọ ẹnìkejì wa kó wọ́n fi títí wọn kó bá ayé wa. Mo fẹ́ mú àpẹẹrẹ kan ìtí ọ̀rọ̀ wà lọ́wọ́ láti ká mọ bó ló ṣe pàtàkì tó láti má jẹ́ kí ọmọ ẹnìkejì kó tí wọn bá wa nígbà tí wọ́n bá ṣe tí ọ̀dà sí wa ká dáríjì wa. Ẹ mọ kíyèsí, nígbà tẹ́nìkan bá ṣe kan tí ọ̀dà sí yín, tẹ́ bá kọ̀ láti dáríjì, tẹ́ ẹ farabalẹ̀, tẹ́ sọ wípé ẹ fẹ́ ṣe tiyín padà, ẹ rí i pé àwọn àti àkókò tẹ́ bá ṣe tiyín padà sí, nítorí pé àkókò tó ń ṣe tiẹ̀ ẹnìkan kò rí, àkókò tẹ́yìn bá ṣe tiyín padà yóò di ariwo. Tó bá ti wá di ariwo, àwọn èèyàn tí wọ́n bá wá bá yín wọ́n mọ̀ sọ wípé ǹtẹ́ ẹ ṣe kódà. Nígbà tẹ́ bá ní kẹ́ mọ́ rojọ́, nígbà tẹ́ bá rojọ́ kalẹ̀, wọ́n rí gbóntọ́ ń jẹ̀bi. Ṣùgbọ́n nítorí wípé ẹ̀yin ò kìíní lọ àbí ẹ fẹjọ́ rẹ̀ sùn, tẹ́yìn náà fi gbégbèsè, wọ́n sọ wípé ẹ̀yin náà ti kíni ẹ ti ṣe ohun tí ó burú. Ètò túmọ̀ sí pé ẹ méjèèjì ẹ ti di ẹlẹ́ṣẹ̀. So kàn bá di wípé yóò sọ̀wọ́ náà di ènìyàn búburú, bóun náà sì jẹ́ ènìyàn búburú. Kàn bá di pé yóò sọ ọjà láìda, bóun sì jẹ́ láìda. Ìdí tó fi jẹ́ wípé nígbà tẹ́nìkejì rẹ̀ bá ṣe nǹkan tí ò dá sí ọ, wá bó ló ṣe kìíní lọ àti bó ló ṣe kìlọ̀ fún, tí ó jẹ́ pé nǹkan tó ṣe yẹn kò fi ní ṣe mọ́. Tó bá wá kọ̀, tó bá ní òun ò ní jáwé pé òun ó tún máa tẹ̀síwájú nínú rẹ̀, wá bó ló ṣe wá ìgbésẹ̀ tó gbé àbó ohun tó ṣe tó jẹ́ wípé kí ni ìwọ rẹ̀ àwọn kan tẹ́jọ́ ọmọ tí ọmọdé yìí pọ̀ yóò ní àlà tó jẹ́ wípé kí ni kò fi ní náfààní àti lè mọ fi ọ ní ẹ̀rọ mọ́ àbí láti mọ tì ọ láti kọlu Ọlọ́run mọ́ nínú ìrìn àjò ayé rẹ̀. Ó rí pé tó bá ti ń ṣe léyìí, inú Ọlọ́run yóò mọ dùn sí ọ, nítorí pé ó ti jẹ́ni tó ń lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Nítorí pé ẹni tó bá dáríjì ọmọ ẹnìkejì ní gbogbo gbà tó bá ti ṣe nǹkan tí ò dá sí, ẹni tí bẹ́ẹ̀ ti ń pè tí ń ṣe gbogbo ọ̀nà láti mọ wá kí àlàáfíà kó wà láàrin àwọn pẹ̀lú ọmọ ẹnìkejì nípa ṣíṣètò bó ni èdè àìyedè sí ni mo wáyé láàrin òun àti ẹnìkejì rẹ̀ mọ́. Àárín ẹni yẹn là ń pè ní ẹni tí ń wá àlàáfíà tó sì ń lépa rẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run. Tó bá ti jẹ́ irú ẹni bẹ́ẹ̀, ó ti jẹ́ ní bí ọkàn Ọlọ́run. So fún ìdí èyí, èmi àti ẹ̀yin ẹ jẹ́ ká lọ sẹ́tọ̀ ọ̀rọ̀ yìí láti jẹ́ ní tí ó ń dáríjì ọmọ ẹnìkejì lábẹ́ bó ti wù kí ó rí, ká jẹ́ ní tí ó ń lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn lábẹ́ bó ti wù kó rí, ká sì mọ̀ rántí nígbà gbogbo wípé àwa gangan fúnra wa ẹlẹ́ṣẹ̀ ni wá níwájú Ọlọ́run. Ẹ jẹ́ ká jìjì láti gbàdúrà. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ rí bí ètò tó fi bá mi sọ̀rọ̀ ní òní, èyí tí ń ṣe ọjọ́ kejì nínú ọ̀sẹ̀ tuntun mìíràn, èyí tí ń ṣe ọjọ́ Monday.
bàbá mo yàn lógo mo gbórúkọ rẹ ga fún fẹ́ tó fi hàn mí láti mọ bó ló ṣe pàtàkì tó láti mọ dáríjì ẹlòmíràn. Àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé o ṣé fún àánú àti oore-ọ̀fẹ́ tí mo rí gbà, fún ojú rere àti ìyọ́nú rẹ láyé mi, èyí tí ìwọ tó fi bá mi sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí àìdínú ọjọ́ Monday tí ń ṣe ọjọ́ kejì nínú ọ̀sẹ̀ tuntun mìíràn. Ògo ni fún orúkọ rẹ o, ògo ni fún orúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ. Mo dúpẹ́ fẹ́ ẹ̀kọ́ rẹ bíye èyí tí ìwọ tó ti fi sí mi níyè láti mọ bó ló ṣe pàtàkì tó àti bó ló ṣe ibi ètò láti mọ dáríjì àwọn mìíràn, láti mọ fìfẹ́ hàn sáwọn mìíràn, láti mọ wà lálàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o. Mo sọ wípé o ṣé bàbá, mo sọ wípé o ṣé ọmọ, mo sọ wípé o ṣé ẹ̀mí mímọ́ àjùlọgbà ọgbà àti agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo kí ọ wípé o ṣé fún ìrànlọ́wọ́ rẹ nínú ayé mi. Ìtẹ́ pé o fọwọ́ tán agbára rẹ mú mi jáde nínú ọ̀sẹ̀ tá a lò kọjá, o tún mú wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn, o sì tún pẹ̀lú mi láti mọ̀ ṣe rere nínú ọ̀sẹ̀. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé o ṣé fún oore-ọ̀fẹ́ àtàánú rẹ lórí ayé mi, fún títóbi rẹ nínú ayé mi, fún ìrànlọ́wọ́ rẹ nínú ayé mi. Ìjẹ́ pé ìwọ fi ọwọ́ ọ̀tún wa agbára rẹ, o fún mú mi rìnrìn àjò ọ̀sẹ̀ tí ń kọjá ní àtàlàfíà, o tún mú mi wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn pẹ̀lú agbára rẹ, pẹ̀lú àṣẹ rẹ, o sì tẹ̀síwájú pẹ̀lú mi láti mú mi rí àjàríyege nínú àjọ ọ̀sẹ̀. Ògo ló yẹ ọ́ bàbá, ògo ló yẹ ọmọ, ògo ló yẹ ẹ̀mí mímọ́. Atóbi jù bàbá gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Tìrẹ ní ògo Olúwa, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. Tìrẹ ní ìyìn, mo dá gbogbo ìyìn padà sọ́dọ̀ rẹ. Èmi ṣe ọ́ lọ́ba àwọn ọba, Ọlọ́run àwọn ọlọ́run, Olúwa àwọn olúwa, alágbèéga bàbá gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Olúwa o ṣé, Olúwa o ṣé fọ́ọ̀sì tí mo tó tún mú mi bẹ̀rẹ̀ ní àtàfà tó sì tẹ̀síwájú pẹ̀lú mi nípa agbára rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Tó pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ọwọ́ agbára rẹ àti oore-ọ̀fẹ́ rẹ àtàánú rẹ tó fi bá mi ṣe. Ìjẹ́ pé wọ́n sì ń dáríjì mi ní gbogbo ìgbà tó sì ń sọ mi dálágbára nínú rẹ. Àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ògo bàbá mi mímọ́, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ọwọ́ ọ̀tún ọwọ́ agbára rẹ àti oore-ọ̀fẹ́ àtàánú rẹ tí mo rí gbà, èyí tí wọ́n fi bá mi ṣe nígbà gbogbo, àní ní gbogbo ọ̀nà, àní láti mọ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, àní láti mọ sọ mi di mímọ́, àní láti mọ dá mi láàrin, láti mọ ṣe mí ní ògo. Olúwa o ṣé o Ọlọ́run, mo sọ wípé o ṣé. Mo yìn ọ́ lógo bàbá, mo yìn ọ́ lógo ọmọ, mo yìn ọ́ lógo ẹ̀mí mímọ́. Mẹ́ta lọ́kan, àní mo dá gbogbo ògo yìn ọ́ padà sọ́dọ̀ rẹ, àní fún ọwọ́ ọ̀tún ọwọ́ agbára rẹ tó fi bá mi ṣe, fún àtìlẹ́yìn àti ìfẹ́ àti oore-ọ̀fẹ́ àtàánú rẹ tó fi bá mi ṣe, àyìn láti mọ fàánú bá mi ṣe, láti mọ ní gbogbo orúkọ jẹ́, láti mọ ní gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí, àyìn láti mọ mú mi rí ìyọ́nú rẹ àtújú rẹ ní gbogbo gbà. Ògo ọlá àti ìyọ́pẹ́ ní forúkọ rẹ, ìyìn àtògo ní forúkọ rẹ. O ṣé Ọlọ́run ìyanu, ṣé ojú òjijì fẹ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ibi ẹ̀kọ́ wa tó láti tún dé yìí, Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹni ẹ̀ gbọ́ dárí ẹ̀ṣẹ̀ mi jì, wọ́n ń béèrè fún dáríjì lọ́wọ́ Ọlọ́run. Ó túmọ̀ pé wọn náà gbọ́dọ̀ sí kíni, ọgbọ́dọ̀ dáríjì àwọn mìíràn kí o lè bá rí dáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run. Nítorí pé ẹ̀ṣẹ̀ ti tiẹ̀ níwájú Ọlọ́run ó burú jù tí àwọn ènìyàn ṣe sí ọ. tó rí wípé gbogbo àwọn tí wọ́n ṣe tí ọ̀dà sí ọ ọ̀dáríjì wọn. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo béèrè fún oore-ọ̀fẹ́ àtàánú rẹ. Bàbá ẹ fi bá mi ṣe, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, dárí gbogbo orékọjá mi jì mí, ẹ sọ mi di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù fi pa àkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ́, ẹ̀jẹ̀ Jésù Kristi fi dá mi láre, ẹ̀jẹ̀ Jésù Kristi fi sọ mi di mímọ́, kó nu gbogbo, kó fa agilé gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi pátápátá. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, àní mo béèrè fún oore-ọ̀fẹ́, mo béèrè fún àánú rẹ ní orúkọ Jésù Kristi. Ní ìṣìnà ayé lọ́kàn Ọlọ́run ẹlẹ́dàá Jésù Kristi ẹ̀mí mímọ́, ó yá ẹ fi oore-ọ̀fẹ́ àtàánú yẹn bá mi ṣe, àní ẹ fi oore-ọ̀fẹ́ àtàánú yẹn bá mi ṣe, ó yá ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ẹ dárí gbogbo orékọjá mi jì mí, ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ẹ dárí gbogbo orékọjá mi jì mí. Ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ fi pa gbogbo tí ń ṣàkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ́, ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ fi pa gbogbo tí ń ṣàkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ́, ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá ẹ fi sọ mi di mímọ́, ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ fi wẹ̀ mímọ́ kẹ́ sọ mi di mímọ́, ẹ̀jẹ̀ Jésù ẹ fi dá mi láre, ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ fi dá mi láre ní gbogbo ọ̀nà, Jésù ẹ fi dá mi láre. Oore-ọ̀fẹ́ àti àánú ó yá ẹ ṣe ara lọ́kàn, àní oore-ọ̀fẹ́ àtàánú ni mo béèrè o, ẹ fi ṣe ara lọ́kàn, ẹ bá mi ṣe, ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ẹ dárí gbogbo orékọjá jì mí, ó yá ẹ sọ mi di mímọ́ nínú yín, ẹ sọ mi di alágbára nínú yín. Agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Amen. À ń lọ láti béèrè fún agbára àti ní ẹ̀mí mímọ́. Káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Èyí tí èmi fi lè jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìdáríjì ní tòótọ́. Kọ́ mi fún ẹ̀mí mímọ́, kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Èyí tí mo fi lè ní ẹ̀mí ìdáríjì ní tòótọ́ láti mọ dáríjì àwọn ọmọ ẹnìkejì mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ẹlẹ́dàá, mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Àní mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Èyí tí mo fi ní ẹ̀mí ìdáríjì ní tòótọ́, ẹ̀mí ìdáríjì àṣetàn, ẹ̀mí ìdáríjì òdodo, ẹ̀mí ìdáríjì nínú ìfẹ́, nínú ìrẹ̀lẹ̀, nínú ìṣọ̀kan. Olúwa gbé wọ̀ mí lódìdí. Àní láti mọ dáríjì ọmọ ẹnìkejì mi. Àní gbogbo yòókù kí wọ́n lè ṣe sí mi. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Àní láti mọ dáríjì ọmọ ẹnìkejì. Òun ni mo béèrè fún o. Bàbá gbé wọ̀ mí lódìdí. Ní akún fún ẹ̀mí mímọ́, ẹ̀yà kún fún agbára, ẹ̀yà kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára. Láti lè ní ẹ̀mí ìdáríjì tòótọ́. Àní láti mọ dáríjì ẹnìkejì mi. Àní lábẹ́ bó ti wù kí ó rí. Olúwa iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún. Olúwa gbé wọ̀ mí lódìdí. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè tó àdúrà yẹn gbà nígbà kejì. À ń lọ nígbà kejì. Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Èyí tí èmi fi lè ní ẹ̀mí ìdáríjì tòótọ́ láti mọ dáríjì gbogbo ènìyàn, ẹni yòówù kó wù kó jẹ́, pẹ̀lú gbogbo iṣẹ́ mi yòówù kó wù kó lè ṣe sí mi. Èyí tí èmi fi lè ní ẹ̀mí ìdáríjì tòótọ́, ìtókù fún ìfẹ́, ìtókù fún ìrẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí àṣà àti ìfẹ́ rẹ̀. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ó yá gbé wọ̀ mí lódìdí. Èyí tí èmi ò fi lè kún fún ẹ̀mí mímọ́ àṣẹ rẹ̀ láti mọ ẹ̀mí ìdáríjì tòótọ́, èyí tó kún fún ìfẹ́, èyí tó kún fún òtítọ́, èyí tó kún fún òdodo, ẹ̀mí ìdáríjì tòótọ́, èyí tí ń dáríjì ẹni gbogbo ọmọ ẹnìkejì mi lábẹ́ bó ti wù kí ó ṣe tó burú tó kọ́ lágbára tó. Olúwa kún fún ẹ̀mí mímọ́. Àní ẹ̀mí mímọ́ ti ń dáríjì ọmọ ẹnìkejì lábẹ́ bó ti wù kóhun tó ṣe burú tó. Kún fún ẹ̀mí mímọ́ rẹ̀. Ẹ̀mí tí ń dáríjì ọmọ ẹnìkejì láì ní ẹ̀tàn àti àrékérekè nínú. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún o. Olúwa gbé wọ̀ mí. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ láti jẹ́ ẹni tó ní ẹ̀mí ìdáríjì tòótọ́, èyí tó kún fún ìrẹ̀lẹ̀, èyí tó kún fún ìfẹ́, èyí tó kún fún àlàáfíà, èyí tó kún fún ìṣọ̀kan, àyè tó kún fún èyí tó lórí jẹ́ òkun fẹ́tàn tí ò nẹ́tàn ní. Olúwa kún fún ẹ̀mí mímọ́. Olúwa kún fún agbára. Olúwa kún fún ẹ̀mí mímọ́. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. A tún lọ nígbà kẹta tó àdúrà yẹn gbà. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti mọ dáríjì ọmọ ẹnìkejì láì ní ẹ̀tàn nínú, láti mọ dáríjì ọmọ ẹnìkejì kó tó di wípé ọmọ ẹnìkejì gangan fúnra rẹ̀ yóò wá béèrè fún dáríjì. Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti lè mọ lépa àlàáfíà pẹ̀lú gbogbo yẹn, láti mọ dáríjì ọmọ ẹnìkejì lábẹ́ àkóso bó ti wù kí ó rí. Ìyẹn pé ohun tó ṣe yẹn lábẹ́ bó ti wù kó lágbára tó. Iná ẹ̀mí mímọ́ àti agbára láti lè mọ dáríjì ọmọ ẹnìkejì láì ní ẹ̀tàn nínú, láì ní àrékérekè nínú. Olúwa gbé wọ̀ mí lódìdí. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ayérayé, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún ọ. Ó yá gbé wọ̀ mí lódìdí. Àyè láti mọ dáríjì ọmọ ẹnìkejì láì ní ẹ̀tàn nínú, láì ní àrékérekè nínú, láì ní àfẹ́ ayé nínú. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́. Olúwa kọ́ mi fún agbára rẹ. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́. Àyè láti lè kún fún ẹ̀mí dáríjì tòótọ́, èyí tó jẹ́ wípé àríkí ọmọ ẹnìkejì kó tó béèrè fún dáríjì, àríkó tó mọ̀ pé òun ṣe tó la àríkí wọn dáríjì. Ọlọ́run ayérayé, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Ó yá gbé wọ̀ mí. Àrítí ẹ̀mí fi kún fún ẹ̀mí ìdáríjì tòótọ́, àyè láti mọ nugbó, láti mọ dáríjì ọmọ ẹnìkejì lábẹ́ bó ti wù kí ẹ̀ṣẹ̀ àti ìwà búburú rẹ̀ kó burú tó. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún. Olúwa gbé wọ̀ mí lódìdí. Iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún. Olúwa gbé wọ̀ mí lódìdí. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Mo rí ọ gbogbo tó ń ṣe mọ̀ tẹ̀síwájú. A lọ nígbà kẹrin, káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí èmi fi lè mọ ní ìfẹ́ tòótọ́ láti mọ lépa ìjọba ọ̀run láì lépa títa yìí, láti kọ̀yìn síta yìí. Nítorí wípé kí ni ẹni tí ó bá ń lépa títí ọ̀run tí ò lépa ohun títa yìí,
ẹ̀mí ìdáríjì yẹn yóò rọrùn fún. Ìdí ni wípé kí ni ẹ̀mí ìdáríjì yẹn yóò rọrùn fún láti máa gbénu ayé rẹ̀. Ìdí ni wípé kí ni kò ní fẹ́ kóhun kan kó dí òun lọ́wọ́ láti kùnà ìjọba Ọlọ́run. Ó sì ti mọ̀ wípé yóò máa rántí nígbà gbogbo wípé tí òun bá jẹ̀bi ẹnìkan ó ti fi hàn wípé ìjọba ọ̀run òun ó ti ní ewu nínú. So kí ìjọba rẹ má bàa ní ewu nínú àti wọlé ológo má bàa ní ewu nínú fún ọ gbọ́dọ̀ kún fún agbára àti ní ẹ̀mí mímọ́ láti jẹ́ ẹni tí ó wà ní ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ pẹ̀lú gbogbo ènìyàn, láti jẹ́ ẹni tí ó wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, láti jẹ́ ẹni tí ó lépa tó kún fún agbára ẹ̀mí mímọ́ láti lè kọ̀ iṣẹ́ ohun títa ayé àti láti lè mọ ohun tí ṣe ti ọ̀run. So káwọ́ méjèèjì sókè à ń lọ nígbà kẹrin. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti lè mọ lépa ohun tí ṣe tìjọba ọ̀run, láti lè kọ̀ iṣẹ́ ohun tí ṣe títa ayé, láti mọ ṣe kí ni láti lè mọ lépa ohun tí ṣe tìjọba ọ̀run, láti lè kọ̀ iṣẹ́ ohun tí ṣe títa ayé. Kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ èyí tí ohunkóhun òfin lè mú mi kúrò lójú ọ̀nà ìjọba ọ̀run àbí mú mi kùnà ìjọba Ọlọ́run. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi fi lè mọ lépa ìjọba Ọlọ́run àìní gbogbo ọ̀dọ̀ mi, àìní gbogbo ìrìnàjò mi, àìní gbogbo tí mo ṣe, èyí tí èmi fi lè kọ̀ ìṣó gbogbo tí ń ṣe táyé. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún. Olúwa gbé wọ̀ mí lójijì. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ látòkè Olúwa gbé wọ̀ mí lójijì. Àìní tí èmi fi lè mọ lépa ìjọba ọ̀run, àìní tí èmi fi lè kọ̀ ìṣó ohun tí táyé, èyí tí ohun tí ṣe ti ọ̀run àìní yóò fi lè jẹ mí lógún, ìtí ohun ti tẹ̀tẹ̀ yéye àìní yóò fi lè jẹ́ ohun àìnẹ́ni fún mi. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́. Olúwa kọ́ mi fún agbára rẹ̀. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ èyí tí ohun kóhun kò òfin lè mú mi kùnà ìjọba Ọlọ́run, èyí tí ohun kóhun kò òfin ní sọ mí dẹni ìtànù ní ìkẹyẹ, èyí tí ohun kóhun kò òfin ní sọ mí dẹni tí yóò kúrò nínú ìfẹ́ rẹ̀ láti lè pàdánù ìjọba. Olúwa kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀. Ẹ̀mí àtàgbára ni mo bèrè fún agbé wọ̀ mí lójijì. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. À ń lọ nígbà karùn-ún. Káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi ní jẹ̀bi lórí gbogbo àwọn tó ti torí wọn dá mi sínú ayé. Ẹnì kọ̀ọ̀kan wá bá ṣe wáyé nítorí àwọn kan lọ́lọ́run fi dá wa sínú ayé, nítorí àwọn kan lọ́lọ́run fi dá mi sínú ayé, nítorí àwọn kan lọ́lọ́run fi dá ìwọ náà àti ẹnì kọ̀ọ̀kan wá sínú ayé. So àwọn tọ́lọ́run ti torí wa dá tọ́lọ́run ti torí ẹ̀dẹ́nì kọ̀ọ̀kan wá sínú ayé yẹn a gbọ́dọ̀ sojúṣe wa bó ti tó àti bó ṣe lórí ayé wọn. So ara àwọn ìdí tó jẹ́ wípé gbogbo ọ̀nà ògo rẹ o gbọ́dọ̀ rí lò. Ara àwọn ìdí tó jẹ́ wípé gbogbo ọ̀nà o gbọ́dọ̀ kún fún agbára àti ní ẹ̀mí mímọ́. Ara àwọn ìdí tó jẹ́ wípé kí ni gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ dí ọ lọ́wọ́ láti rí ògo rẹ lò àfi kí wọ́n kú dànù. Nítorí wípé kí ni tó bá rí ògo rẹ lò àwọn tọ́lọ́run ti torí wọn dá ọ sínú ayé o ò lè rí iṣẹ́ jẹ́ fún wọn o. Nítorí náà àwọn tọ́lọ́run ti torí wọn dá ọ sínú ayé ara àwọn lẹ́yìn pé tó gbé sọ àdúrà ló gbà fún wọn, ara àwọn lẹ́yìn pé sọ ọgbà wọn nímọ̀ràn, ara wọn ní àwọn tó jẹ́ wípé kí ni ó yẹ kó fún wọn lówó láti jẹ́ pé káwọn náà kí wọ́n lè jẹ. Àwọn kan bẹ jẹ́ pé ìwọ gẹ́gẹ́ ló ti fà wọ́n dìde kó nínú òṣì, ṣùgbọ́n nígbà tí wọ́n bá rógo lò bóòlù ṣe fẹ́ rójú ráyè títí wọn. Ẹni pé àmọ́ gbàdúrà kan wípé gbogbo ẹ̀yin olóore mi ọ̀run bùkún sí ogún jíjẹ ayé yín dópin ẹ̀yà àní ẹ̀bẹ̀rẹ̀ sí rántí mi sí rere. Sórí bí ọ̀sẹ̀ gbàdúrà fún àwọn olóore yẹn bẹ́ẹ̀ náà ni ìwọ náà jẹ́ olóore fún àwọn kan. So àwọn tí wọ́n jẹ́ olóore fún tó jẹ́ olùrànlọ́ fún tó jẹ́ alátìlẹ́yìn fún yẹn tí Ọlọ́run ti yàn láti jíṣẹ́ yẹn fún wọn yẹn, àwọn yẹn láì jẹ́ pé ọba kún fún agbára àti ní ẹ̀mí mímọ́ kò lè rọrùn fún láti kíni o láti jíṣẹ́ fún wọn. Tó bá sì jíṣẹ́ tó yẹ kó jẹ́ fún wọn wàá jẹ̀bi níjọba Ọlọ́run ló pé wàá rojọ́ Ọlọ́run gbọ́dọ̀ rí pé àwọn tó ń rán ọ sí ìdá iṣẹ́ tó ń rán sí wọn bó ló ṣe jẹ́. So kọ́ mọ́ bá jẹ̀bi wọn ló fi béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè. Ìjọba tó bá kún fún ẹ̀mí àti agbára Ọlọ́run alààyè ó lè dojúkọ gbogbo agbára tó ń yọ ayé rẹ lẹ́nu, ó lè run gbogbo wọn run, ó lè dínà àti ara nínú Ọlọ́run alààyè, ó lè bà gbogbo tí jẹ́ ègún àti májẹ̀mú ọ̀ràn jẹ́. Ògo rẹ yóò búyọ. Àwọn tó yẹ tọ́lọ́run fẹ́ kó jíṣẹ́ fún ó lè jíṣẹ́ fún wọn, ó sì lè jàre wọn ní ìjọba Ọlọ́run òfin níjẹ̀bi ẹnì kọ̀ọ̀kan wọn. Káwọ́ méjèèjì sókè. Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi já lágbára nínú rẹ̀ láti lè jíṣẹ́ ayọ̀ mi fún gbogbo àwọn tó ti torí wọn dá mi sínú ayé, èyí tí mo fi ní jẹ̀bi àwọn tó ti torí wọn dá mi sínú ayé. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù.
ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àyè láti lè jíṣẹ́ ayọ̀ èyí tí wọ́n ti rán mi sí àwọn tó ti torí wọn dá mi sínú ayé, àyè láti má lè jẹ̀bi wọn níwájú rẹ ní ìkẹyìn. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àyè láti lè jàre wọn Olúwa gbé wọ̀ mí èyí tí mo fi ní jẹ̀bi wọn àyè ní ìkẹyìn. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀, ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àyè láti lè kọjú òṣùwọ̀n láti lè ṣe gbogbo ojúṣe mi tọ́tọ́tọ́ yẹ àyè lórí àwọn tí wọ́n ti torí wọn dá mi sínú ayé. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára rẹ̀. Àní àwọn wo ni wọ́n ti torí wọn dá mi sínú ayé o, ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àyè láti lè jí sáyọ̀ tí wọ́n rán mi sí wọn fún wọn, àyè láti lè ṣojúṣe bó tẹ̀lé bó ṣe lórí wọn, àyè tí mo fi ń jẹ̀bi wọn, àyè nígbà tó bá jíjọ́ ìkẹyìn. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ sẹ́nu orúkọ Jésù. A gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Sórí àdúrà yìí tó mọ́ tó ń gbà fúnra ara rẹ̀. Ayé àdúrà yìí èmi mọ̀mọ́ ń gbà láìsí mi àti lásàárẹ̀ nítorí pé ìfẹ́ jẹ̀bi ẹnì kankan nínú àwọn tọ́nà tí torí wọn dá mi sínú ayé. Èjì tẹ́ fi rí wípé kí ni èmi náà ìfi láàánú àwọn tí wọ́n bẹ nídìí ogun tó ń jà mí. Nítorí wípé kí ni ogun tó ń jà mí, ìlà kọjá tí mo ń là pé àwọn ìṣòro tí mo ń là kọjá tí àwọn tí wọ́n bẹ nídìí rẹ̀ tí wọ́n bá kú dànù ó túmọ̀ sí pé àti rógolo mi wà láàyè. Mo sì gbọ́dọ̀ rógolo nítorí pé àwọn kan lọ́lọ́run ti torí wọn dá mi sẹ́tẹ́ pé mo gbọ́dọ̀ ràn lọ́wọ́, tí mo gbọ́dọ̀ ṣe lórí, tí mo gbọ́dọ̀ fà lọ́wọ́ sókè. Àwọn kan ni mo gbọ́dọ̀ jíṣẹ́ kan fún. So nígbà tí èmi ọba sí ojútùú ayé mi, bó ni mo sì fẹ́ jíṣẹ́ yẹn fún wọn. So mo mọ́ ní gbàdúrà láìsí mẹ́sàrẹ́ bẹ́ẹ̀ náà ni nǹkan yín mo gbà yín nímọ̀ràn. Ẹ lọ́ mọ gbàdúrà yẹn láìsí mẹ́sàrẹ́ nínú ayé yín. Olúwa ìfẹ́ jẹ̀bi àwọn tó ti torí wọn dá mi sínú ayé, kó mi fún agbára àti ẹ̀mí mímọ́ láti lè borí gbogbo tó dí mi lọ́wọ́, láti lè jíṣẹ́ ayọ̀ fún àwọn tí ó ti torí wọn wá dá mi sínú ayé. À ń lọ nígbà karùn-ún, káwọ́ méjèèjì sókè. Ìgbà kẹfà, à ń lọ nígbà kẹfà, káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè mọ ṣàṣeyọrí ayọ̀ ní gbogbo ọ̀nà mi. Agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ ìtẹ́nikẹ́ni àbí ohunkóhun kò fi lè dí mi lọ́wọ́ láti mọ ṣe rere àti láti mọ ṣàṣeyọrí ayọ̀, láti mọ mú ìran rẹ̀ mi wá sí ìmúṣẹ. Olúwa gbé ìwọ̀ mi lódìdí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti òkè wá. Olúwa gbé ìwọ̀ mi lódìdí. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára rẹ̀ èyí tí èmi ò fi mọ ṣàṣeyọrí ayọ̀ ohun rere àìní gbogbo ọ̀nà mi, èyí tí gbogbo ọ̀rọ̀ rere mi ò fi mọ wá sí ìmúṣẹ àìláìsí ìdíwádìí jìnnà kankan, èyí tí ẹnikẹ́ni àbí ohunkóhun agbára kágbó kò fi ní símọ́ àì láti lè dá mi dúró àbí láti lè dí mi lọ́wọ́ àbí láti lè fọwọ́ àgọ́ mi sẹ́yìn láti mú ọ̀rọ̀ rere mi wá sí ìmúṣẹ, láti mú mi ṣàṣeyọrí ayọ̀ àì láti mú wọnú ẹ̀rí rere mi lọ. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àì láti lè wọnú ṣe rere mi lọ, àì láti lè wọnú ọ̀rọ̀ rere mi lọ, láti mú kí gbogbo èrè rere mi bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ. Olúwa kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀, èrè rere mi wá kọ́ bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ, àṣírí ayọ̀ mi kọ́ bẹ̀rẹ̀ láti sin lọ, àní ìṣe rere mi kọ́ bẹ̀rẹ̀ láti sin lọ, ẹ̀rí ayọ̀ kọ́ bẹ̀rẹ̀ láti sin lọ láì ní ìdíwọ́ àbí ìdènà àbí àtàwọn kankan. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. À ń lọ nígbà keje, káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń run gbogbo ṣéṣù ṣọ́ọ̀tà àti ègún àti májẹ̀mú ọ̀run pátápátá. Kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń run gbogbo ṣéṣù ìṣọ́ọ̀tà àti ègún àti májẹ̀mú ọ̀run pátápátá. Èyí tí èmi sì fi gba gbogbo tí ń ṣe ìkọlọ mi àti gbogbo orí ayé mi padà láì kù sí ibì kan. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ẹlẹ́dàá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Olúwa gbé ìwọ̀ mi lódìdí àní láti bà gbogbo tí ń jẹ́ iṣẹ́ èṣù ṣọ́ọ̀tà àti ègún àti májẹ̀mú ọ̀run pátápátá láti run ọrùn tútù láì kù síbi kankan. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àní láti mọ ọrùn gbogbo tí ń ṣiṣẹ́ èṣù ṣọ́ọ̀tà run, láti mọ gbogbo tí ń ṣe ègún àti ègún run. Ilé mi máa agbára rẹ̀ yá gbé wọ̀ mí lódìdí. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára rẹ̀ àní láti mọ borí gbogbo tí ń ṣiṣẹ́ èṣù, àní láti mọ ọrùn wọn run, àní gbogbo tí ń ṣiṣẹ́ ọ̀tá àti ọ̀tá gangan àti ègún àti májẹ̀mú ọ̀run, àní láti mọ ọrùn gbogbo wọn run, láti mọ tẹ̀lé. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àní láti mọ kórè, àní láti mọ ṣàṣeyọrí ayọ̀, àní láti mọ orúkọ. Olúwa kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ láti gba gbogbo tí ń ṣe kórè àti ayé mi pátápátá. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Olúwa yìí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti run gbogbo tí ń ṣiṣẹ́ èṣù run,
ọ̀run láti gbogbo tí ṣe ọ̀tá ọ̀run láti run ọ̀tá àti èṣù gangan ọ̀run àì láti gbogbo tí ń ṣe ègún àti májẹ̀mú ọ̀run pátápátá àì láti gbogbo tí ń ṣe òkúlọ ayé mi padà pátápátá aláìkú sí kankan Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára. A gba àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Ẹ yá pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ilẹ̀ ọjọ́ ni tún ti mọ́ o bí ilẹ̀ ọjọ́ ni ṣe mọ́ tí bá ilẹ̀ ọjọ́ ni ṣe ń yọ ọ̀yá gbogbo tí ń ṣe eré ayé mi ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ̀ mí lọ́wọ́. Bí ilẹ̀ ọjọ́ ni ọ̀sẹ̀ tuntun mìíràn tún ṣe mọ́ báyìí gbogbo tí ń ṣe eré ayé mi ẹ bẹ̀rẹ̀ sí kí ni ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ̀ mí lọ́wọ́. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ yìí tó pé tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo tó tẹ̀lé sínú rẹ̀ bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ àní gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè gbogbo tí ń ṣe eré ayé mi gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi gbogbo tí ń ṣe ìpè mi ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ̀ mí lọ́wọ́ ní orúkọ Jésù ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ̀ mí lọ́wọ́ àní orúkọ Jésù ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ̀ mí lọ́wọ́ gbogbo tí ń ṣe àṣírí ayọ̀ mi àní gbogbo tí ń ṣe ìgbéga mi gbogbo tí ń ṣe ìbùkún mi ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ̀ mí lọ́wọ́ ní orúkọ Jésù Kristi ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ̀ mí lọ́wọ́ ní orúkọ Jésù Kristi ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ̀ mí lọ́wọ́ eré ayé mi gbogbo eré ayọ̀ mi gbogbo ìgbéga mi gbogbo àṣeyọrí mi gbogbo ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí tẹ̀ mí lọ́wọ́ àní bí ìrọ̀ ọjọ́ yìí ti ń mọ́ o àní tí ń ṣe ọjọ́ Monday tuntun mìíràn ni ọ̀yá àní gbogbo tí ń ṣe eré ayé mi ẹ̀tọ́ mi gbogbo ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí tẹ̀ mí lọ́wọ́ ní orúkọ Jésù. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọ̀yá bí ìrọ̀ ọjọ́ yìí ṣe mọ́ àṣeyọrí ayọ̀ mi ìran rere mi gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ láti òní lọ ẹ̀rí rere mi ní ọ̀tun ọ̀yá bẹ̀rẹ̀ láti òní lọ bí ilẹ̀ ọjọ́ mi ṣe mọ́ ọ̀yá àṣírí ayọ̀ mi bẹ̀rẹ̀ ní ọ̀tun ní rere láti òní lọ ìran rere mi gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ ní àkọ̀tun láti òní lọ ẹ̀rí rere mi gbogbo bẹ̀rẹ̀ ní àkọ̀tun láti òní lọ láti mọ̀ fọ̀ togotogo tọ́látọ́ látàgbára tàgbára àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Olúwa ẹ̀yà ìran rere mi gbogbo àṣeyọrí mi gbogbo ìgbéga mi gbogbo ẹ̀rí rere ayọ̀ mi gbogbo bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ní orúkọ Jésù ni mo padà ṣe ọ̀yá ní ọ̀tún ọ̀yá bẹ̀rẹ̀ sí farahàn togotogo ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀ togotogo ọ̀yá bẹ̀rẹ̀ sí farahàn togotogo ọ̀yá bẹ̀rẹ̀ ní àkọ̀tún láti mọ farahàn láti mọ yọ togotogo àyè láti mọ fọ̀ togotogo gbogbo tí ń ṣe ìran rere mi àyígbó tí ń ṣe ẹ̀rí rere mi àyígbó tí ń ṣe àṣeyọrí mi àní ní orúkọ ti Jésù Kristi ni mo padà ṣe bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀ togotogo ọ̀yá bẹ̀rẹ̀ sí farahàn togotogo bẹ̀rẹ̀ sí yọ togotogo àyè bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nínú ògo ní àkọ̀tún ju tàwọn ọjọ́ tó ti kọjá lọ ju tàwọn ọ̀sẹ̀ tó ti kọjá lọ ju tàwọn oṣù tó ti kọjá lọ ọ̀yá ìran rere mi gbogbo àìní ìṣeré mi gbogbo ẹ̀rí rere mi gbogbo ọ̀yá ní àkọ̀tún ní orúkọ Jésù Kristi ọ̀yá àyè bẹ̀rẹ̀ sí farahàn ní àkọ̀tún ní togotogo ọ̀yá bẹ̀rẹ̀ sí fọ̀ ní àkọ̀tún togotogo ọ̀yá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní àkọ̀tún togotogo ní orúkọ Jésù ọ̀yá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ togotogo. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ̀yà tó porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ọ̀sẹ̀ tuntun mìíràn tá tó wà nínú rẹ̀ gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè nínú gbogbo rẹ̀ àjọ ọ̀sẹ̀ yìí nínú gbogbo ọjọ́ tó kù tọ́sẹ̀ yóò fi kulẹ̀ ọ̀yá ẹbẹ̀ sí ṣe mí lógo ẹbẹ̀ sí ṣe mí lọ́ṣọ̀ọ́ ẹbẹ̀ sí kó rere wá fún mi gbogbo tó jẹ́ ire ẹbẹ̀ sí kó rere wá fún mi ẹbẹ̀ sí jíṣẹ́ ayọ̀ fún mi gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ohun gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè pátápátá láì kó ẹyọ kan láti àkókò lọ bí ilẹ̀ ọjọ́ yìí ṣe mọ́ ọ̀yá àdé ẹbẹ̀ sí kọjú sí mi ṣe mí lóore ọ̀yá ẹbẹ̀ sí ṣe mí ní ògo ẹbẹ̀ sí ṣe mí ní ọ̀sán orere àdé ẹbẹ̀ sí kọjú mi ṣe mí lóore àdé ẹbẹ̀ sí ṣe mí ní ògo ẹbẹ̀ sí ṣe mí ní ọ̀sán orere ẹbẹ̀ sí ní gbèmí ga àní ohun rere ayọ̀ gbogbo ní gbogbo rìn àjọ ọ̀sẹ̀ ọ̀yá ẹbẹ̀ sí kó wá fún mi àdé ẹbẹ̀ sí kó ohun rere ayọ̀ gbogbo wá fún mi ọ̀yá ìrírí ayọ̀ gbogbo ẹbẹ̀ sí kó wá fún mi àdé ẹbẹ̀ sí kọjú sí mi lóore ní gbogbo rìn àjọ ọ̀sẹ̀ yẹ àdé ẹbẹ̀ sí jíṣẹ́ ayọ̀ fún mi ẹbẹ̀ sí kó lè wá fún mi àdé ẹbẹ̀ sí jíṣẹ́ ayọ̀ fún mi ẹbẹ̀ sí fi ohun rere ayọ̀ wá mi kan àyọ̀ mi rí ní orúkọ ti Jésù Kristi. A gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ̀yà pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ alátìlẹ́yìn mi gbogbo ẹ̀yin agbárùkùtì mi láti sọ mi di ogun ńlá láti sọ mi di ológun ńlá láti sọ mi di ẹni ńlá láti mú gbogbo ìran rere mi ayọ̀ mi wá sí ìmúṣẹ láti mú ẹ̀rí rere mi bẹ̀rẹ̀ láti mọ̀ fọ́ níbi gíga àti láti mọ̀ mú àṣeyọrí ọ̀rọ̀ mi àṣeyọrí ayọ̀ mi bẹ̀rẹ̀ láti mọ̀ fọ́ níbi gíga ibi gbogbo yòówù kẹ́lẹ́ wà ọ̀run ṣe rere ṣí fún yín
ọ̀run bùkún ṣe fún yín ìdààmú ogun ìnira ó dópin ayé yín ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí rántí mi sí rere pẹ̀lú agbára àti àṣẹ lọ́wọ́ ara yín àdúrà dídà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin olóore mi gbogbo ẹ̀yin aláàánú mi gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ mi gbogbo ẹ̀yin alátìlẹ́yìn mi àní gbogbo ẹ̀yin alágbárùkù tì ní mi láti sọ mí di ogun ńlá láti sọ mí di ológun ńlá láti sọ mí di ẹni ńlá láti sọ mí di ẹni pàtàkì àní láti mú gbogbo ọ̀rọ̀ rere mi wá sí ìmúṣẹ láì múni àkàkọ́ dání èyí tí ẹ̀rọ mi ó sì máa fọ nínú ògo láti mú wọnú àṣeyọrí àṣeyọrí rere mi gbogbo lọ láti mú èrè ayọ̀ mi bẹ̀rẹ̀ togotogo láti máa fọ nínú ògo ọ̀yá ibi gbogbo tí ẹ wà àní ogun jíjà ayé yín dópin ọ̀run ṣe rere yín ṣe pátápátá ètò Ọlọ́run dé bá ayé yín ayé yóò tún mọ kóró ohun gbogbo tó jẹ́ ṣùgbọ́n tàbí nínú ayé yín ẹ̀jẹ̀ Jésù Kristi fòpin ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi fòpin ṣe àṣẹ àti májèmọ́ Ọlọ́run fòpin ṣe agbára Ọlọ́run fòpin ṣe ọ̀rọ̀ Ọlọ́run fòpin ṣe ayé yín gba ìtura ayé yín gba ìrí rere ní orúkọ Jésù Kristi ọ̀yá ẹ̀bẹ̀ sí rántí mi ọ̀ṣun rere láti mọ jésù ayọ̀ fún mi nítorí pàṣẹ ti kọ́ nípa tèmi pé Olúwa wà pẹ̀lú mi pẹ̀lú àwọn tí ràn mí lọ́wọ́ ọ̀yá ibi gbogbo tí ẹ wà ọ̀yá ẹ̀bẹ̀ sí rántí mi ṣu rere kò sí ìdíwọ́ àbí ìdènà kankan fún yín mọ́ ogun jíjà ayé yín dópin kò sí alátakò kankan fún yín mọ́ kò sí ìnira fún ayé yín mọ́ ohun gbogbo tó jẹ́ ìbànújẹ́ àti ikú ayé yín àní iná Ọlọ́run ó gbé gbogbo wọn pápátá ọ̀yá ẹ̀bẹ̀ sí rántí mi ṣu rere ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ ṣe mí lóore láti mú gbogbo ọ̀rọ̀ rere mi láti mú ṣe láti mú ògo mi mọ̀ fọ̀ nínú toko nínú láti mú kí ìran rere mi kọ́ bẹ̀ sí fọ̀ nínú ògo láti mú kí ẹ̀rí rere mi kọ́ bẹ̀ sí fọ̀ nínú ògo láti mú kí àṣírí mi kọ́ bẹ̀ kó ti mọ̀ fọ̀ nínú ògo. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ yá pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ayọ̀lẹ́nu ayé mi gbogbo ayọ̀lẹ́nu iṣẹ́ mi gbogbo adínára ayé mi gbogbo adínára iṣẹ́ mi gbogbo àwọn tí gbogbo ẹ̀yin tẹ́ ń pẹ̀rẹ̀ ní alátakò ògo àti ìran rere mi ìdálábàámọ̀ pálásẹ̀ ní bí ọjọ́ mi ṣe mọ́ ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí ní kú dànù ẹ bẹ̀rẹ̀ sí ní ṣòfò dànù ẹ̀yin títí àsàn ẹ wọnú àsàn lọ ẹ̀yin tí wèrè ẹ yá wèrè dànù ẹ̀yin títí ẹ̀yin tí ẹ nù ọ̀yá ẹ rìn lọ sínú ayé kẹ́ nù dànù àdúrà rẹ̀dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yà adínára ayé mi gbogbo ayọ̀lẹ́nu ayé mi gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun ti ẹ̀yin tẹ́ ń gbógun ti iṣẹ́ mi àní gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun ti ìran rere mi gbogbo ẹ̀yin tẹ́ ń ṣalátakò àní ìwàásù ìmúṣẹ ìran rere mi àti ògo mi àní láti búyọ ní orúkọ Jésù Kristi bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ẹni yòówù kó wù kẹjẹ kọkàn mi ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí ní kú dànù ẹ̀yin tí kú ẹ bẹ̀rẹ̀ sí ní kú dànù ẹ̀yin tí wèrè ẹ̀yà wèrè dànù ẹ̀yin tí àrùn ẹ wọnú àrùn lọ èyí tẹ́ ní sàn lálẹ́ ní gbogbo ọjọ́ tó kù tẹ́lò láyé ẹ̀yin títí àti ẹnu lọ ọ̀yá ẹ bá ayé rìn lọ ọ̀yá kẹsì parí máa yẹ lára ní orúkọ Jésù Kristi ẹni yòówù òwò kẹjẹsẹ ànílájà àkókò lọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun ti ayé mi tẹ́ ń gbógun ti iṣẹ́ mi gbogbo tẹ́ ń ayé mi lára tẹ́ ń iṣẹ́ mi lára tẹ́ ń ayé mi lẹ́nu tẹ́ ń yọṣẹ́ mi lẹ́nu gbogbo ẹ̀yin látakò ìran rere mi ògo mi gbogbo ẹ̀yin àṣẹ ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń mo tẹ́ ń jẹ́ olùdíwọ́ àbòjìnà láàrin èmi àti olóore mi mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé ní orúkọ Jésù Kristi ẹ̀yin ti kú ẹ bẹ̀rẹ̀ sí ní kú dànù ẹ̀yin ti kú àní ẹ bẹ̀rẹ̀ sí ní kú dànù ẹ̀yin ti wèrè ẹ̀yà wèrè dànù ẹ̀yin ti tẹ́ àìsàn ẹ wọnú àìsàn lọ èyí tí ẹ̀yin sàn nínú rẹ̀ tẹ̀sí ní ìsinmi ní gbogbo ọjọ́ tó kù tẹ́lẹ̀ ayé ẹ̀yin tẹ́ parí máa ya ẹ̀yà ẹ̀rùn jáde lọ àníkẹ́sì parí máa rárá ní orúkọ Jésù Kristi lọ́gbọ́n agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù borúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìjọba rẹ agbára rẹ àṣẹ rẹ ìmísí rẹ ilé mi mímọ́ rẹ ohùn rẹ nílé ìjókòó tó mọ fọ ìgbésùn láti mọ fìwà láyé bó ṣe fi hàn lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé bàbá agbára rẹ àṣẹ rẹ ìmísí rẹ ilé mi mímọ́ rẹ ìwà láyé rẹ títóbi rẹ ọlá rẹ àìnínú ilé ohùn rẹ ìdarí rẹ àtúnfẹ́ ju tàtẹ̀yìnwá lọ wàá tún mọ̀ fi hàn ní bó ṣe fi hàn lọ wàá tún mọ̀ fọ ní bó ṣe fún ọ lọ wàá tún mọ̀ jẹ́rìí wájú bó ṣe jẹ́rìí lọ wàá tún mọ̀ yàrá ìgbòjú bó ṣe yàrá ìgbò jẹ́ kí gbogbo ògo òru yóò tún mọ̀ jẹ́ tẹ̀nu gbogbo ní bó ṣe jẹ́ lọ ìwọ gẹ́gẹ́ wàá tún mọ̀ jẹ́ olùdarí alákòóso àtàláṣẹ àtàtóbi jùlọ ní bó ṣe jẹ́ lọ kó tún mọ̀ yàrá ìgbò ní ojú bó ṣe yàrá lógo lọ kí gbogbo ògo òru yóò tún mọ̀ jẹ́ tirẹ̀ iná ẹ̀mí mímọ́ rẹ àní títóbi rẹ àjọ tún mọ̀ jù ní bó ṣe jù lọ kí ògo yóò sì mọ̀ jẹ́ tiwọ́ Ọlọ́run aláyé agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ jẹ́ ká kọrin wa. Bàbá mi àtọlọ́run mi fún mi ní ìrànwọ́ rẹ kí lérò ká gbogbo ayé pátá o lọ́lá orúkọ rẹ ọba àwọn ọba. Bàbá mi àtọlọ́run mi tó ga jùlọ
fún mi nírànwọ́ rẹ tí kò lẹ́gbẹ́ o kí lérò ká gbogbo ayé pátápátá o lọ la orúkọ rẹ ọba àwọn ọba bá mi àtọ̀lọ́run mi ọlọ́run àwọn ọlọ́run fún mi nírànwọ́ rẹ mímọ́ jùlọ kí lérò ká gbogbo ayé láìkú síbi kan o lọ la orúkọ rẹ ọlọ́run ògo ọlọ́run yẹn ọlọ́run létí gbárùyè ìwọba tó ń ṣe ìmọ̀ bẹ̀rù àwa dá gbogbo yan lápadà sọ́dọ̀ rẹ ètò pé tílẹ̀ kò wú láti gbọ́ tiwa ọwọ́ rẹ̀ kò kú láti gbà wá ìjọba pé ìwọ̀n ń gbọ́ tiwa ní òrèdòrè ìwọ̀n tó ti gbọ́ tiwa ní òwúrọ̀ yìí ó sì dá wa láre pátápátá àní nínú ọ̀sẹ̀ yìí àwọn ò ní èrèrè ju bá sì lérò lọ àní kì yóò tún sí ìdíwọ́ àbídìnnà bí àtakò àbídìnnà kan fáyé mọ́ àmọ́ lórí aṣọ ìpò ṣe bàbá gba àwọn ọgbẹ́ àti ẹ̀yìn gbogbo ògo yan lára dá padà sọ́dọ̀ ní orúkọ Jésù gba àwọn ọgbẹ́ àti ẹ̀yìn gbogbo yan lára dá padà sọ́dọ̀ bàbá gba àwọn ọgbẹ́ àti ẹ̀yìn títí láwọn ọmọ yìí ọ́ láwọn ọgbọ orúkọ rẹ̀ ga agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù oore ọ̀fẹ́ tí bàbá oore ọ̀fẹ́ tí ọmọ oore ọ̀fẹ́ tí ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa ó bùkún wa bí ọjọ́ òní ṣe mọ́ ọ̀nà wa ọjà sí rere nínú ọ̀sẹ̀ yìí gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè pátápátá gbogbo tọ́lọ̀ ń dá pátápátá wọn kọjú sí wa ṣe wá lóore wọ́n ṣe wá ní ògo wọ́n ṣe wá ní ọ̀sán gbogbo ìkọlù ayé ẹnì kọ̀ọ̀kan wa èyí tó ti nù èyí tá ti jẹ́ lọ́jọ́ sí pé ọ̀run ó dá gbogbo ẹ̀ padà fún wa gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run ó dá gbogbo ẹ̀ padà fún wa gbogbo ayọ̀lẹ́nu ayé ẹnì kọ̀ọ̀kan wa àtàwọn tá à ń bẹ̀rẹ̀ àtàwọn tí wọ́n gbọ́ wa tí wọ́n wò wá gbogbo àwọn tí wọ́n gbógun ti ayé ẹnì kọ̀ọ̀kan wa gbogbo tí wọ́n yọ ẹsẹ̀ nìkan tí wọ́n yọ ọ̀rẹ́ nìkan wá lẹ́nu látàkókò yìí lọ ilẹ̀ tí ń ṣe iṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run ó gbé gbogbo wọn pàápàá oòrùn tí ó yọ nínú ọ̀sẹ̀ yìí yóò sọ̀wé ti sí ayé wọn atẹ́gùn tí ó fẹ́ ní ọ̀sẹ̀ yóò sọ̀wé ti sí ayé wọn ibi yòówù kó òkun wọlé wà ní àgbàlá ayé omi yóò sọ̀wé ti sí ayé wọn ayé títí wa yóò sì mọ wà lálàáfíà ìrẹ́rẹ́ nìkan wa yóò sì mọ wá sí múṣẹ ní gbogbo ọ̀rọ̀ àjọ ọ̀sẹ̀ yìí gbogbo wa àti àwátẹ̀bẹ̀ àti ẹni tí wọ́n wò wá àti olóore ẹnì kọ̀ọ̀kan wa ọ̀yá ọ̀run bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìrẹ́ ayọ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa gbogbo tíṣẹ́ ọ̀run bẹ̀rẹ̀ sí jíṣẹ́ àyọ̀fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo sì jẹ́ ti Ọlọ́run bẹ́ẹ̀ ni orí kò yí padà àṣẹ ọ̀run gùn nígbà tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù hallelujah méje hallelujah 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 ògo fún àlejò.